lọ́jọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí tí í ṣe ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún 2024 ìyún the 24th of September 2024 ìní gbajúmọ̀ olórin ẹ̀mí ni ajínrere Tọ́pẹ́ Àlàbí ló máa fẹ́ ṣe nǹkan ńlá fún gbajúgbajà bíṣọ̀bù ni bíṣọ̀bù David Oyedepo tí yóò pé ẹni àádọ́rin ọdún 70 years lókè èèpẹ̀. Ẹ rántí wípé bíṣọ̀bù David Oyedepo òní Tọ́pẹ́ Àlàbí ni ló mú gẹ́gẹ́ bí bàbá ẹ̀ nínú ẹ̀mí báyìí lẹ́yìn tí àárín wọn àti olóògbé Elijah Ìrètíọlá Àjànàkú tó mú bíbí áńgẹ́lì àti pásítọ̀ ẹ̀ àti wòlíì ẹ̀ lọ́dún pípẹ́ lẹ́yìn tí àárín wọn ti dàrú tó sì jẹ́ pé láti nǹkan bíi ọdún mẹ́fà sẹ́yìn ẹni Tọ́pẹ́ Àlàbí ló ti ń fà sọ́dọ̀ bíṣọ̀bù David Oyedepo tó sì jẹ́ pé òun ló ń pè ní bàbá òun àti bàbá ẹ̀ nínú ẹ̀mí lásìkò tá a wà yìí. ṣá o láti ṣayẹyẹ àádọ́rin ọdún ìyún 70 years tí bíṣọ̀bù David Oyedepo ọmọ bíbí ìlú Òmùaran ní ìpínlẹ̀ Kwara tó fẹ́ ṣe ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án tá a wà yìí ìyún the 27th of September 2024 níṣẹ́ ni Tọ́pẹ́ Àlàbí inú mà ti gbé ètò kan kalẹ̀ láti ṣayẹyẹ ńlá fún bíṣọ̀bù David Oyedepo agbègbè Ọláyíwọlá lọ́nà oko ọba ní ìpínlẹ̀ Èkó ìyún nítòsí abúlé Ẹ̀gbá ní Tọ́pẹ́ Àlàbí ló fẹ́ kó àwọn olórin ẹ̀mí jọ sí tí wọn yóò sì kọrin fún wákàtí méje láti fi yin Ọlọ́run lórí ayé bíṣọ̀bù David Oyedepo bẹ́ẹ̀ ló jẹ́ wípé ọ̀fẹ́ ìnáfẹ́ káwọn èèyàn kan wá wọlé. ọ̀pọ̀ àwọn ọmọ ìjọ Living Faith Tabernacle ìyẹn ìjọ Winners tí bíṣọ̀bù David Oyedepo dá sílẹ̀ àti àwọn ọmọlẹ́yìn bíṣọ̀bù Oyedepo nínú wọn dùn sí ti Tọ́pẹ́ Àlàbí fẹ́ ṣe yìí o tó sì ń kan sára sí i tán dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìpè ó ṣẹ̀yẹ fún bíṣọ̀bù Oyedepo táwọn olólùfẹ́ tó máa ń pè ní pápá.